Ẹ káàsán o. Ìròyìn káàkiri àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM. Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún. Ayédátiwá ti ṣe àkọ̀tì sí gbígbé ẹsẹ̀ lé ilẹ̀ oko kòkó ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá fòfin gbé àwọn afurasí tí wọ́n sá kúrò látìmọ́lé nílẹ̀ òkèrè. Ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ ìkọlù ikọ̀ agbésùmọ̀mí ISWAP di akúrẹ̀tẹ̀. Nílẹ̀ òkèrè, ilẹ̀ UK pè fún ìdúróṣinṣin bí ìrọ́kẹ̀kẹ̀ ṣe ń gbèrú sí i láàrin orílẹ̀-èdè India àti Pakistan. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí la ó máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yìn ìṣẹ́nukò ráńpẹ́ yìí, ẹ máa bá wa ká lọ. Wàyí o, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo ti tako ẹ̀sùn wípé òun ta oko kan tó jẹ́ ti àwọn àgbẹ̀ oníkòkó níjọba ìbílẹ̀ Òdìgbò fún iléeṣẹ́ aládàáni kan. Tá ò bá gbàgbé wípé ogunlọ́gọ̀ àwọn àgbẹ̀ ló ṣe ìfẹ̀hónúhàn tako iléeṣẹ́ elétò ọ̀gbìn kan tí wọ́n ń pè ní Sao Agro Allied Service Limited àti ìjọba ìpínlẹ̀ náà lọ́jọ́ àìkú Sunday, tí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń ba oko àwọn jẹ́ nínú igbó Olúwa. Gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ náà ṣe sọ wípé wọ́n ti ba oko àwọn jẹ́ látàrí Ayọ̀ Sótìrín tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ náà tẹ́lẹ̀ rí àti olùdarí ilé ìfowópamọ́ àwọn àgbẹ̀ tí wọ́n ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà. Àmọ́ ṣá, akọ̀wé àgbà fún gómìnà Lucky Ayédátiwá, Ebenezer Adéníyàn, ti ṣe àkọ̀tì sí àwọn ọ̀rọ̀ náà. Ó sọ di mímọ̀ wípé Sótìrín kò ní ipa nínú gbígba ilẹ̀ nípasẹ̀ iléeṣẹ́ elétò ọ̀gbìn ọ̀hún. Adéníyàn ṣàlàyé síwájú wípé iléeṣẹ́ náà ló ti ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀tọ́ alájọṣepọ̀ aládàáni àti ti gbogbo ènìyàn léyìí tí ìjọba fọwọ́ sí láti ọdún 2021 àti wípé àwọn iṣẹ́ rẹ̀ ó wà lábẹ́ àbójútó ìjọba ní kíkún. Ìjọba tún ṣe àkíyèsí wípé àwọn àgbẹ̀ afẹ̀hónúhàn ọ̀hún ti ṣe àdéhùn lórí ọ̀rọ̀ ilẹ̀ aláríyànjiyàn náà léyìí tó kọjá àwọn ìpín ààyè tí wọ́n pín fún wọn, tó ń ti lílo àwọn ààyè kan pẹ̀lú ipá láì gba àṣẹ ìjọba. Ìjọba ti ṣe àfọ̀mọ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ètò ọ̀gbìn Rótìmí Akínsọ́lá kúrò nínú èyíkéyìí ipa lórí jìbìtì ilẹ̀, tí wọ́n sì ṣe àpèjúwe àwọn ẹ̀sùn náà gẹ́gẹ́ bí òfegè. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ti ṣe iṣẹ́ takuntakun lórí akitiyan rẹ̀ láti jà tako àwọn ìwà láabi jákèjádò àwọn ẹnu ibodè lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí ló jẹyọ látàrí ìfòfingbé àwọn ọ̀daràn méjì kan tí wọ́n sá kúrò ní àtìmọ́lé. Felix Omoreghe tí ó jẹ́ afurasí agbénita, afiniṣòwò ẹrú, àti Okudili Ezeje, èèkàn adigunjalè ní ìlú Dubai, ni wọ́n fòfin gbé nínú àkànṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kan. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Múyìwá Adéjọbí ṣe sọ nínú ìfiléde kan lónìí ọjọ́rú Wednesday wípé ọwọ́ bá Omoreghe nílùú Benin nípínlẹ̀ Edo látàrí ìtanilólobó kan eléyìí tí àwọn
ọlọ́pàá àgbáyé tí wọ́n fi léde lọ́jọ́ 19 oṣù kejìlá ọdún 2023. Omorige tí wọ́n tún ń pè ní Egoza Johnson Omorige ló ti sá kúrò tó sì ń sá kiri láti ọdún 2021 tí wọ́n ti fòfin gbé lórílẹ̀‐èdè Belgium fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án tó ní í ṣe pẹ̀lú fífi ènìyàn ṣòwò ẹrú tó ń ti líléwájú ikọ̀ àwọn ọ̀daràn mìíràn. Adéjọbí sọ di mímọ̀ wípé ikọ̀ Omorige ń fi àwọn ọ̀dọ́bìnrin àti àwọn ọmọ kéékèèké láti orílẹ̀-èdè Nàìjíríà ṣe òwò ẹrú lórílẹ̀-èdè Italy àti jákèjádò ilẹ̀ Yúróòpù nípasẹ̀ fífi wọ́n ṣe òwò nàbì. Àwọn olùfaragbá náà yóò ní àwọn ìrírí tí kò dára tó ń ti ẹgbẹ̀lẹ́gbẹ̀ gbèsè léyìí tó fún wọn láàyè láti darí wọn bí kò ti tọ́. Nínú àkànṣe iṣẹ́ mìíràn, iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ikọ̀ ọlọ́pàá àgbáyé nílùú Àbújá wọ́n fòfin gbé Ezeje ẹni ọdún 37 nílùú Nsukka ní ìpínlẹ̀ Enugu. Ezeje ni wọ́n ti ń wá ní United Arab Emirates fún ẹ̀sùn ìdigunjalè, gbígbé oògùn olóró, lílọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn tó ń ti àwọn dídarí ẹgbẹ́ oníwà ọ̀daràn mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Adéjọbí ṣe sọ wípé Ezeje ló ti ní ìbáṣepọ̀ nínú àwọn ìdigunjalè tó pọ̀ ní Dubai àti Sharjah. Wàyí o, àwọn afurasí méjèèjì ni wọn yóò gbé lọ síwájú ilé ẹjọ́ láìpẹ́. Àwọn àkànṣe iṣẹ́ náà òun ló wáyé nípasẹ̀ ọgbọ́n àtinúdá àti ìbáṣepọ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò lórílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ọlọ́pàá nílùú Dubai. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ìkọlù sí ìpàgọ́ ọwọ́ iwájú wọn di àkúrẹ̀tẹ̀ ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ ogun láti ikọ̀ 26 lábẹ́ ikọ̀ ológun Adinkai wọ́n sọ ìkọlù àwọn oníjàgídíjàgan ISWAP di àkúrẹ̀tẹ̀ ní ibùdó wọn ní Isgay níjọba ìbílẹ̀ Gwaza ní kùtùkùtù òwúrọ̀ ní ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2025. Gẹ́gẹ́ bí àbájáde láti ọ̀dọ̀ Zagazola Mahama léyìí tó dojúkọ agbègbè Lake Chad nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lórí ìkànnì X wọn. Ìkọlù náà wáyé ní nǹkan bíi aago kan òru ó kù ìṣẹ́jú 25 nínú iṣẹ́ àtẹ̀lé kan tí wọ́n ṣe papọ̀ pẹ̀lú ikọ̀ agbófinró aráàlú. Àwọn ọmọ ogun wọ́n ṣe àwárí òkú àwọn agbésùmọ̀mí 5 tọ́wọ́ bà. Àwọn ológun náà wọ́n tún gba àwọn ohun èlò pàtàkì padà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún bíi alùpùpù kan, kẹ̀kẹ́ 10, alùpùpù oníbọn ti PKT àti bẹ́líìtì àwọn ohun ìjà lọ́lọ́kan-ò-jọ̀kan ní ipa ọ̀nà lílọ kúrò àwọn agbésùmọ̀mí náà. Nílẹ̀ òkèèrè, ìjọba ilẹ̀ UK ti ṣàlàyé ìbánikẹ́dùn pàtàkì lórí àwọn àìbalẹ̀ ọkàn lórí ìrọ́kẹ̀kẹ̀ ogun láàrin orílẹ̀-èdè India àti Pakistan. Olóòtú ìjọba Keir Starmer ó sọ di mímọ̀ wípé ilẹ̀ UK ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè méjèèjì àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ àgbáyé láti ṣe ìmúgbòòrò ìsọ̀rọ̀ papọ̀ tó ń ti ṣíṣe àdínkù sí ìrọ́kẹ̀kẹ̀ ogun. Akọ̀wé àgbáyé David Lammy ó tún pè fún ìdádúró àti ìjíròrò tààrà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìrọ́kẹ̀kẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún ló ti ń pọ̀ sí lẹ́yìn tí orílẹ̀-èdè India tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ìkọlù sí àwọn ìlú ní Pakistan àti Kashmir tí Pakistan ti ń ṣàkóso, tí wọ́n sì ń fojú sun ibi ìfarapamọ́ àwọn agbésùmọ̀mí. Pakistan sọ di mímọ̀ wípé àwọn ènìyàn 31 ló ti gbẹ́mìí mì tí àwọn 54 sì farapa látàrí ìkọlù ọ̀hún. Ilẹ̀ UK bu ẹnu àtẹ́ lu ìkọlù àwọn agbésùmọ̀mí ní Pahalgam lóṣù tó kọjá tí wọ́n sì pè fún ìdúróṣinṣin agbègbè àti ààbò àwọn aráàlú. Àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì ní agbègbè ọ̀hún wọ́n ṣàfihàn àmọ̀ràn láti tẹ̀lé gbogbo ìmọ̀ràn tó ní ṣe pẹ̀lú ìrìn àjò àti ìtọ́sọ́nà àṣẹ agbègbè ọ̀hún.
pẹ̀lú èyí ni a fi dé òpin ìròyìn káàkiri àgbáyé láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM nílùú Ọ̀tà Ayégbàjú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ kí a tó máa lọ, ẹ gbọ́ àwọn àrígbámú nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A mú wá fún yín wípé Ayédátiwá ṣe àkọ̀tì sí gbígbẹ́sẹ̀ lé ilẹ̀ oko kòkó ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀wẹ̀ a jẹ́ kó di mímọ̀ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá fòfin gbé àwọn afurasí tí wọ́n sá kúrò látìmọ́lé ní ilẹ̀ òkèrè. Bákan náà ni a mú wá fún yín wípé ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ ìkọlù ikọ̀ agbésùmọ̀mí ISWAP di akúrẹ̀tẹ̀. Nílẹ̀ òkèrè ìkànnì ìdẹ̀ra 105.3 FM a mú wá fún yín wípé ilẹ̀ UK pè fún ìdúróṣinṣin bí ìrọ́kẹ̀kẹ̀ ṣe ń gbèrú sí i láàrin orílẹ̀-èdè India àti Pakistan. Fún ìfitónilétí àti bí nǹkan ṣe ń lọ lágbègbè yín ẹ lè kàn sí wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook pẹ̀lú ìdẹ̀ra 105.3 FM. Bákan náà lẹ tún lè gbọ́ wa kété lórí ojú òpó ìtàkùn àgbáyé pẹ̀lú www.ideraradio.com. Bákan náà lẹ tún lè gbọ́ wa lórí Radio Garden app pẹ̀lú ìdẹ̀ra radio 105.3 FM. Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa, ẹ kú àtàárọ̀.